Láwọn orílẹ̀-èdè mẹ́ta kan nílẹ̀ Adúláwọ̀, àwọn bàbá arúgbó mẹ́ta tó ti dàgbà tó sì dògbó, àwọn ni wọ́n ń léwájú ìdarí ìṣèjọba fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Wọ́n ṣèlérí pé àwọn máa tú àwọn èèyàn sílẹ̀ lóko ẹrú. Wọ́n ṣèlérí pé ìṣẹ́ á dohun ìtàn, ebi á dohun ìtàn, ìyà á dohun tẹ́nikẹ́ni ò jẹ mọ́. Àwọn èèyàn gbárùkù tì wọ́n. Wọ́n ní kó máa ṣe ìdarí ìjọba lọ. Àmọ́ òfúùtù fẹ́ tẹ̀ ní o, irọ́ pátápátá ló pa fáwọn èèyàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jayé bí ẹni ń jẹṣu. Wọ́n sọra wọn di ààrẹ títí láéláé. Wọ́n sọra wọn dẹni tó lágbára lórí òfin orílẹ̀-èdè. Ìtàn kọ́ o, kì í dẹ̀ ṣe àròsọ. Àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí, àwọn èèyàn ń ṣẹ̀mí ń bẹ̀. Gbogbo ayé jókòó wọ́n ń wòran báyìí pé ìjọ́ wo gan-an làwọn fẹ́ bọ́ lóko ẹrú. Ẹni táwọn ní kó kí àwọn lẹ́yìn, ó ti fẹ̀gún sọ́wọ́ o. Àsìkò ti tó o. Ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV, ẹ jẹ́ a jọ rìnrìn àjò dé àwọn orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí. Orílẹ̀-èdè àkọ́kọ́, Uganda. Ààrẹ tó wà lórí àlééfà báyìí, Yoweri Museveni, ọdún 1986. Òun ló gbàjọba ní Uganda lẹ́yìn tó léwájú ogun abẹ́lé tó gbóná jọin-jọin. Ogun abẹ́lé yìí, òun ló ti àwọn ààrẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣèjọba. Òun ló tì wọ́n kúrò lórí àlééfà. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kí wọ́n ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Wọ́n lóhun ní jagunjagun tó gbójú. Òun ló yọ àwọn kúrò nínú ọ̀fìn àwọn apanijayé. Òun ló yọ àwọn kúrò nínú ọ̀fìn àwọn olóṣèlú tó sọra wọn di jẹgúdújẹrá. Wọ́n rí gẹ́gẹ́ bí ẹnìkan tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn, tá dẹ̀ dá ògo, ìyà àti gbogbo nǹkan tó ti jẹ́ àkólọ àwọn padà fáwọn lórílẹ̀-èdè Uganda. Torí pé ní abẹ́ ìdarí Ìdí Àmì àti Milton Obote, ìyà làwọn ará Uganda ń jẹ bí ẹni ń jẹṣu. Museveni sọ̀rọ̀ tó pọ̀. Wọ́n ní bá a bá ń ṣèlérí ká máa rántí ijọ́ tínú ẹni ò bá dùn. Bẹ́ẹ̀ bá ń ṣèlérí ijọ́ tínú yín bá ń dùn, ẹ máa rántí ọjọ́ kan pé bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ tán tínú ò bá dùn mọ́ ńkọ́. Museveni sọ̀rọ̀ tó pọ̀. Ó ní wàhálà tó wà nílẹ̀ Adúláwọ̀ ni pé àwọn olórí òun fẹ́ kúrò lórí oyè tó bá ti débẹ̀. Tó bá ti dépò agbára tán, wọ́n á rí i pé bẹ́ẹ̀ dùn ilé ọlá ni, wọn ò ní fẹ́ kúrò ńbẹ̀. Láti 1986 dé 2025, Museveni ó ṣì wà lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ o. Ó sọ̀rọ̀ ẹ̀ di ààrẹ apàṣẹ wàá, ààrẹ títí láéláé. Lọ́dún 2005, Yoweri Museveni yọ sáà ìṣèjọba ààrẹ kúrò. Ó ní ìgbà tó bá wu ààrẹ ló lè lò lórí ipò. Lọ́dún 2017, ó tún fagilé gbèǹdéke tó wà lórí ọjọ́ orí. Ó yọ yẹn kúrò kó bá lè fún láǹfààní láti tún díje dupò ààrẹ. Lóòótọ́ o, láwọn ọdọọdún tí wọ́n ti yà kalẹ̀ fún ètò ìdìbò, wọ́n ń ṣètò ìdìbò. Àmọ́ àwọn ẹgbẹ́ alátakò ńkọ́? Wọ́n ń lù wọ́n bí ẹni ń lu bàrà ni. Ìyà ló fi ń jẹ wọ́n. Ọ̀kan gbòógì nínú àwọn olóṣèlú tó jẹ́ ọ̀dọ́, Bobi Wine. Ṣé rántí Bobi Wine? Ẹ̀yin náà ti rántí ẹ̀. Òun mò ń sọ. Yoweri Museveni rán àwọn èèyàn lọ bá a. Lọ́pọ̀ ọ̀gbà ló ti lù ú bí ẹni máa kú. Lọ́pọ̀ ọ̀gbà ló ti fọlọ́pàá gbé. Lọ́pọ̀ ọ̀gbà náà ló ti jẹ́ kó yé pé Yoweri Museveni làárẹ̀ o. Gbogbo èyí tó ń sọ pé òun ń díje dupò yẹn, ṣebí kò dẹ̀ ti wọlé ìbò. Ẹ kó jókòó ẹ̀ síbi tó wà. Ṣebí ẹ kú mọ̀ pé kò sí bí èèyàn ṣe fẹ́ burú tó. Á láwọn kan tá jẹ́ tiẹ̀. Ṣebí àwọn kan lè ní kí n sọ pé Abacha èèyàn dáadáa ni. Bẹ́ẹ̀ kí àwọn kan alábàṣà kì í ṣèyàn rẹ̀. Bọ́ba máa ní kọ́kọ́ ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbé ní gbèríko orílẹ̀-èdè Uganda dàsìkò tí mò ń sọ yìí, wọ́n sì ń gbárùkù ti ìṣèjọba Yoweri Museveni. Àmọ́ àwọn ọ̀dọ́ ńkọ́? Ó ti sú wọn. Wọ́n ń pariwo sókè lálá. Wọ́n ní ebi ìṣẹ́ ìyà yìí, ìjọ́ wo gan ló fẹ́ dópin?
Yoweri sọra ẹ̀ di ààrẹ títí láéláé, ikú nìkan ní ìgbàṣọ lọ́rùn ewúrẹ́. Bí ò bá kú, ẹnikẹ́ni ò lè wá gorí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ ní ìlú tó jẹ́ pé ìṣèjọba àwa ara wa òun ni wọ́n sọ pé àwọn ń tẹ̀lé. Inú ń bí àwọn ọ̀dọ́, ó ti sú wọn, wọn mọbi tó fẹ́ dojú ọ̀rọ̀ kọ. Sí gbogbo ayé àti gbogbo àwọn orílẹ̀-èdè yòókù, wọ́n ti rí Yoweri Museveni gẹ́gẹ́ bí ẹni tó ti kúrò ní olùgbàlà àwọn aráàlú. Ó ti yọ rẹ̀ kúrò nípò tó fi sí gẹ́gẹ́ bí ẹni tó ń léwájú ìṣèjọba àwa ara wa. Ó ti wá sọra ẹ̀ di ààrẹ apàṣẹ wàá, tinú mi ni mo máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe fáwọn aráàlú kò ṣe é. Kódà ọ̀pọ̀ ọgbà ló máa ní kó paná ẹ̀rọ ayélujára káwọn èèyàn má bàa lè máa sọ fáráyé ní tó ń ṣẹlẹ̀ mọ́. Wọn a kò gbé èèyàn lọ sẹ́wọ̀n, wọn ò tiẹ̀ ní ṣèbéèrè pé ṣó jẹ̀bi àbí ò jàre. Bẹ́ẹ̀ kẹ̀, wọn á ní ìṣèjọba àwa ara wa, òun lòun ń léwájú ẹ̀. Nǹkan tójú àwọn ọmọ orílẹ̀-èdè Uganda ń rí lọ́wọ́lọ́wọ́ nìyẹn o. Láti Uganda, ẹ jẹ́ a dé Cameroon. Lọ́dún 1982, Paul Biya di ààrẹ Cameroon. Kì í sọ̀rọ̀, kì í jàǹpátá, kò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán. Jẹ́ẹ́jẹ́ ló ń lọ nípò àdarí tó wà. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí gẹ́gẹ́ bí ẹnìkan tó máa mú àwọn ọmọ orílẹ̀-èdè Cameroon délẹ̀ lérí. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, díẹ̀díẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sọra ẹ̀ di ààrẹ apàṣẹ wàá, tinú mi ni mo máa ṣe. Àwọn èèyàn dẹ̀ ti ń ké tantan pé ẹni tá à ń wò yìí ó ti ń gba ẹ̀yìn bá ẹbọ jẹ́. Ẹ má di àtẹ́wọ́ ká máa wo. Àwọn tó kù ní ẹ fi ilẹ̀. Àgbàlagbà ní, èèyàn jẹ́jẹ́ ni. Ẹ jẹ́ á máa wo ibi tó fẹ́ bá gbogbo ẹ̀ já. Lọ́dún 2008, ó wá bẹ̀rẹ̀ sí ní fojú gbogbo ẹ̀ hàn báyìí. Ó kọ́kọ́ yí òfin orílẹ̀-èdè padà. Ó ní ààrẹ tó bá wà lórí àlééfà, ìgbà tó bá wù ló lè kúrò lórí àlééfà. Kò sí pé ọdún 4 la lò, ọdún 5 la lò mọ́. Kì í jáde síta báwọn èèyàn sọ̀rọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà gan-an, wọ́n ní kì í sí lórílẹ̀-èdè Cameroon. Switzerland ló ń gbé. Ibẹ̀ ló ti ń ṣèjọba Cameroon. Hòtẹ́ẹ̀lì ńlá bọ̀gìnìbọ̀gìnì. Ibẹ̀ ló ń gbé. Bẹ́ẹ̀ àwọn aráàlú ẹ̀ ń kígbe tantan. Ojú ń rí tó. Wàhálà, rògbòdìyàn, ó ti wá gbalẹ́gbàgbòrò kan ní Cameroon. Láti nǹkan bí ọdún 6 báyìí, Cameroon ti wà nínú hílàhílo èdè wo ni ká máa sọ. Ṣé èdè òyìnbó ni àbédè Faransé tá a mọ̀ mọ́ wọn? Àwọn ẹ̀yà tó jẹ́ pé lágbègbè tiwọn, èdè òyìnbó ló ń sọ. Wọ́n láwọn fẹ́ gba òmìnira kúrò lọ́dọ̀ ìṣèjọba tó jẹ́ pé èdè Faransé ló ń sọ. Àbí nǹkan téèyàn ò bá ṣàfẹ́ mọ́, kò fẹ́ mọ́ náà nìyẹn. Kí wá lẹ rò pa ààrẹ sọ o? Ààrẹ Uganda Paul Biya ó ránṣẹ́ ogun sí wọn ni o. Ó ní káwọn ikọ̀ ọmọ ogun dáná yá wọn. Ẹni bá lè kú kó kú, ẹni tó bá máa kú ló máa kú. Kò sí nǹkan táwọn èèyàn gbọ́ mọ́ lẹ́yìn ìró ìbọn. Látìgbà náà, ọ̀pọ̀lọpọ̀ ti sì mẹ̀dọ̀. Wọ́n ti fa Paul Biya lọ́lọ́run lọ́wọ́. Paul Biya ti lé lẹ́ni 90 ọdún, over 90 years. Ó dẹ̀ ṣì ń jókòó, ó ń dúró ṣinṣin, ó ń di agbára mú. Àwọn ọmọ orílẹ̀-èdè Cameroon tí wọ́n bá ní kó wo èèyàn tí Paul Biya jẹ́, wọ́n rí gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ bóyá ó wà láyé bí ò sí láyé, kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ nígbà tí wọ́n rí. Sí gbogbo ayé ń kọ́, àkúdàáyà rẹ̀ ló ń pè é, torí kò níṣẹ́ kan tó ń ṣe. Ó ti pẹ́ jù lórí àlééfà. Kò dẹ̀ tún ń dúró ní orílẹ̀-èdè tó sọ pé òun jẹ́ ààrẹ wọn. Ẹ jẹ́ n wá fọbalẹ̀. Ká rìnrìn àjò lọ sí Equatorial Guinea, níbi tí Theodore Obiang Nguema Mbasongo tó ti jẹ́ ààrẹ wọn. Lọ́dún 1979, Theodore Obiang ó bẹ̀rẹ̀ sí ní ṣèjọba Equatorial Guinea. Léyìí tó mú un di ààrẹ tó ti pẹ́ jù lórí oyè nílẹ̀ Adúláwọ̀. Ó gba agbára lọ́wọ́ àbúrò bàbá ẹ̀,
nínú ìdìtẹ̀gbàjọba ńlá kan tó la ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Ó dẹ̀ ṣèlérí pé òun á jẹ́ kí àlàáfíà jọba. Gbogbo nǹkan tó yẹ kóun fà lé àwọn aráàlú lọ́wọ́ lòun á fà lé wọn lọ́wọ́. Èyí tó bá jẹ́ toníkálùkù òun á pín fún wọn, láì jẹ́ kí ẹnikẹ́ni gbà ju ẹnikẹ́ni lọ. Orí òjòrí lòun máa pín. Ó gbàjọba tán. Kí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí? Ìpàṣẹ wàá tó kún fún ìwà jẹgúdújẹrá àti ìbẹ̀rù bojo. Ó ṣe àtúnkọ òfin orílẹ̀-èdè. Gbogbo ẹ̀ wá le kókókó bí orí ẹja. Ó dẹ̀ rí i dájú pé bóun tiẹ̀ ṣe wà yìí, bọ́ba ni wọ́n ń ṣètò ìdìbò, wọ́n kàn ń ṣe lásán ni. Ọmọ ẹ̀ ọkùnrin tí ọdọ́rìn, òun máa ní igbákejì ààrẹ báyìí, léyìí tó ti ń ṣe ìpalẹ̀mọ́ fún ìgbàjọba tí bàbá ẹ̀ bá kú. Wọ́n ti wá sọ ọ́ di oyè ìdílé lórílẹ̀‐èdè tí kì í ṣe pé àwọn lọ́baládé ló ń tukọ̀ ọbẹ̀, tí kì í ṣe monarchy system of government ló ń lò. Ìṣèjọba àwarawa ló sọ pé àwọn ń ṣe o, democracy. Orílẹ̀‐èdè Equatorial Guinea wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ohun àlùmọ́nì. Ìkan tó dẹ̀ ṣe gbòógì nínú ẹ̀ ní epo rọ̀bì. Àwọn aráàlú wa ń kọ́ o. Ìyà, ìṣẹ́, ebi, wàhálà, òun lọ̀pọ̀lọpọ̀ wọn bá yí lójoojúmọ́. Àwọn ẹbí Obiang tó jẹ́ ààrẹ, wọ́n wá ń gbádùn ìyà, wọ́n ń gbádùn ìyò, wọ́n ń ralé, wọ́n ń ralẹ̀. Ọkọ̀ oríṣiríṣi òun ló ń lò, wọn kì í wọ tàná. Èyí tó bá ti wọ̀ lénìí, ó ti tán náà nìyẹn. Wọn kì í tún aṣọ wọ̀. Bẹ́ẹ̀ àwọn ará orílẹ̀-èdè yìí, àwọn èèyàn orílẹ̀-èdè yìí tó ń gbé bẹ̀, gbogbo wọn ni wọn rọ́wọ́ fi họ rí. Àwọn aráàlú wá dẹni tó ń pebi sùn. Wọ́n ti fẹjọ́ ẹ̀sùn títí kò sẹ́ni tó rí nǹkan kan ṣe sí. Àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè lágbàáyé wa ń kọ́. Wọ́n mọ̀ ọmọ tó ń ṣẹlẹ̀. Àmọ́ àwọn náà ti lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn adarí torí wọ́n ń rí epo rọ̀bì bù lọ́fẹ̀ẹ́. Epo yẹn ti wá di wọn lẹ́nu. Wọ́n ti jẹ dòdò. Wọn ò lè ṣòdodo mọ́. Àwọn ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọ́n ti wá sọlé ọlá. Wọ́n ti fẹ́ sọ dahoro. Àwọn ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ti sọ agbára di nǹkan tó jẹ́ pé àwọn fúnra wọn làwọn máa yí padà bó bá ṣe wà wọ́n. Wọ́n ti tún fi orílẹ̀-èdè kọ́. Ojoojúmọ́ ló ń yí ètò ìdìbò padà. Ojoojúmọ́ ló bẹ̀rẹ̀ sí ní sọ di oyè ìdílé. Àwọn ló jẹ gàba lórí ẹ̀ka ètò ìròyìn, ẹ̀ka ètò ayélujára àti ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan ọmọ ogun. Wọ́n dúró digbí sórí ipò, sórí àlééfà. Kì í ṣe wípé àwọn èèyàn ló fẹ́ wọn tó bẹ́ẹ̀ o. Ìbẹ̀rù bojo ni ò jẹ́ káwọn èèyàn lè sọ̀rọ̀. Àmọ́ àwọn èèyàn ti ń wá bó ṣe ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ o, torí pé tí nǹkan bá súyàn, èèyàn á pariwo. Bó bá léwúrẹ́ títí tó bá kàn gìrì, á yójú padà sẹ́ni tó ń lé. Ẹ̀rọ ayélujára ti wá dàbí olùgbàlà gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láwọn orílẹ̀-èdè tí mò ń sọ yàtìjákèjádò ilẹ̀ Adúláwọ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ sókè fatafata, tí wọ́n ti ń ké gbàjarè pé ẹ ṣàánú fún wa. Àwa náà ń fẹ́ wà nínú àwọn orílẹ̀-èdè tí ìsinmi wà tí kì í ṣe pé ebi ìṣẹ́ ìyà là ń rojú ẹ̀ lójoojúmọ́. Àwọn àjìjàgbara bíi Bobi Wine àtàwọn ọmọ orílẹ̀-èdè Cameroon tí wọn ò tiẹ̀ sí ń bẹ̀ ni wọ́n ń pariwo sókè lálá. Ìbẹ̀rù ò dí àwọn eléyìí lọ́wọ́ o, torí wọ́n ń sọ̀rọ̀ sókè. Kí wá ni àwọn tá à ń wò ní international community, ìyẹn àwọn àjọ àgbáyé, kí ló ń rí sọ sí? Lóòótọ́ ló ń kọ lẹ́tà o, ń tẹ̀ ń ṣe ò dá, ń tẹ̀ ń ṣe ò dá. Àmọ́ ìwádìí fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń jẹ dòdò. Wọn ò lè sòdodo torí pé wọ́n rí àwọn nǹkan àlùmọ́nì, wọ́n ń rí kó lọ sí ìlú tiwọn. Wọ́n dẹ̀ fi ń tún ìlú tiwọn ṣe. Wọ́n wá fi àwọn èèyàn yìí lẹ́kọ̀ọ́ máa jìyà. Wọ́n dẹ̀ yẹ káwọn ààrẹ wọn yìí kó sọra wọn di ààrẹ títí láé. Lóòótọ́ àwọn ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà ṣáájú yìí, tí mo dẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ wọn fún yín ní yékéyéké. Ní Uganda, Yoweri Museveni ti wà lórí àlééfà látọdún 1986. Ní Cameroon, Paul Biya ti wà ńbẹ̀ láti 1982. Equatorial Guinea ń kọ́ láti 1979 ní Teodoro Obiang Nguema Mbasongo ló ti di ààrẹ. Lọ́jọ́ kan, ẹnìkan á dìde, á sì wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn ààrẹ yìí. Àmọ́ o, ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Yorùbá Gidi TV,
kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ nílẹ̀ adúláwọ̀ gan-an ọjọ́ wo dé la fẹ́ bọ́ nínú gbogbo wàhálà àti rògbòdìyàn yìí. ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o ẹ share fídíò yẹn comment ẹ subscribe kẹ́ ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́ ẹ rò nípa fídíò tẹ́ ẹ ṣe wò tán yìí. orílẹ̀-èdè nàìjíríà ń kọ́ níbo làwa náà máa bá yàrá já. Dámilọ́lá Ayépọ̀lá Ọlọ́múṣọ̀yẹ lórúkọ mi o àwa láàmàwọ̀ ẹ̀yìn láwọn máa bá ọ ó dìgbà kan náà. MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsán wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tẹ́ ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Assure delivery. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin
supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan.